nígbà tí wọ́n mú àwọn kàǹbà ní Agbesumomi kan tí wọ́n wá ń béèrè orúkọ wọn, a rí i pé Kristẹni tó bí 2 sí 3 nínú wọn. Ọ̀gbẹ́ni yìí jáde ń gbà yẹn, ó ń sọ wípé irọ́ ni o, àwọn tí wọ́n sọ pé Kristẹni ni àwọn yẹn wọn kì í ṣe Kristẹni. Mo wá rẹ́rìn-ín, mo ní wọn kì í ṣe Kristẹni. Mo wá rò sọ́kàn mi ní pé lákọ̀ọ́kọ́ ṣé ẹni yìí ṣó mọ àwọn tí wọ́n mú èrè ni? Ṣé ẹni yìí ṣó mọ ìjọ àwọn ará bíbá ẹ̀ ni? Ẹni yìí ṣó mọ ẹbí wọn, ṣó mọ ara wọn ni? Lára àwọn alákatakítí onígbàgbọ́, ìyẹn alákatakítí Kristẹni, wọ́n jáde, wọ́n fi oríṣiríṣi ẹ̀sùn wọ́n fi ń kan àwọn mùsùlùmí. Wọ́n ní àwọn mùsùlùmí ni ó, àwọn ló ń jiyàn gbé lọ́tún, àwọn ló ń jiyàn gbé lọ́sì. Tó bá fẹ́ pààyàn wọ́n á ní Allahu Akbar. Nígbà tó mú èèyàn téèyàn sọ wípé Christian lòun, ẹni yóò sọ under duress, kò sọ tipátipá, wọn ò gbébọn lé létí, wọn ò gbé àdálé lọ́rùn, wọn ò fi ọkọ̀ sí lẹ́gbẹ̀ẹ́, tó fi sọ wípé ẹlẹ́sìn Kristẹni lòun. Ẹ̀yin tẹ́wàá jáde ẹ̀ sọ wípé ẹni yẹn o kì í ṣe Kristẹni. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ó yẹ kí wọ́n lè jáde kí wọ́n sọ̀rọ̀ láti ìgbà tí àwọn ọmọ wa nílùú Ògbómọ̀ṣọ́, ìyẹn ní Oríire local government, tí wọ́n ti gba òmìnira, tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè wa yìí àtọwọn àti àwọn tó support wọn láti lè jẹ́ kí àwọn ọmọ ìkówálé kọ́ kúrò ní ọwọ́ wọn Agbesumomi yìí. Nígbàtí àwọn ikọ̀ DSS ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n mú àwọn tó ń pè ní Informant, orúkọ ẹni 3 nínú àwọn 6 tí wọ́n rìlíìsì síta ó jẹ́ Yorùbá. Mo wá fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn orúkọ Yorùbá yẹn tí wọ́n dá yẹn, orúkọ mùsùlùmí mélòó òun lẹ́gbọ́ nínú ẹ̀. Ajá kò torí olówó ẹ̀ ṣọdẹ o, ajá ń ṣọdẹ fúnra rẹ̀ láti rí nǹkan kan jẹ. Gbogbo nǹkan tí ẹ̀ ń ṣe lórí ayélujára, gbogbo ẹ̀ pátápátá kò ṣẹlẹ̀ tí inú Ọlọ́run tó dùn sí. Bíbélì sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láì jìyà. Nígbàtí ẹ wà gbórúkọ mùsùlùmí láàrin àwọn Yorùbá 3 yẹn, kí ló dé tí ẹ ò jáde padà tẹ́ wá sọ wípé a ṣe ní tòótọ́ ọmọ Kristẹni ó pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ṣiṣẹ́ yìí? Orúkọ Yorùbá kìíní Adéwuyì Sunday, ẹ jẹ́ ká kọ́kọ́ wo orúkọ yẹn náà. Adéwuyì Sunday, ṣé mùsùlùmí ló fẹ́ sọ ọmọ tiẹ̀ ní Sunday? Ẹ jẹ́ ká kọ́ gbé òfin àmọ́, mùsùlùmí ló máa sọ orúkọ ọmọ ẹ̀ ní Sunday? Ní òní pè ní Abdulhakeem, Abdulganiu, Abdulmojid, Muhammadu Yusuf, Muhammadu Waliu. Orúkọ kejì tó jẹ́ Yorùbá, Àyànwọlá Gbénga. Ṣé mùsùlùmí náà nìyẹn? Nítorí pé tí a bá ń sọ̀rọ̀ ńgbà mí, ẹ jẹ́ ká máa ronú dáadáa, ká sì máa ṣí ọpọlọ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí a fẹ́ sọ yẹn. Àwọn àgbàlagbà wọ́n ní ẹjọ́ kì í jẹ́ ẹjọ́ ẹni. Ká má mọ̀ ọ́ dá ènìyàn sọ wípé Kristẹni lòun, ẹ̀yin wá jáde nítorí pé akatakítí ẹ̀sìn tẹ́ ń ṣe lórí afẹ́fẹ́, tẹ́ fi ń rí owó, tẹ́ fi ń ṣe gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí. Orúkọ kẹta lélẹ́yìí, Adélẹ́yẹ Ayọ̀mídé. Ṣórúkọ ọmọ mùsùlùmí náà ni Adélẹ́yẹ Ayọ̀mídé. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ara yín náà nà wọ́n pásítọ̀ tó ń lọ kílíṣì káàkiri
mọ́ ọ̀gbẹ́ni ọ̀lẹ olórí àwọn aláṣọ funfun yẹn, àwọn tí wọn ò ní rònú, àwọn pásítọ̀ tí wọn ò ní làákàyè, tí ọpọlọ orí wọn ti dọ́bà. Olóyè Sunday Igboho ó ṣàkìtìyàn bẹ́ẹ̀ yẹn, ẹ̀yin ò sí níbi kẹ́yìn, ẹ wá ń lọ tíbi tó ti ń sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa ẹ̀, tó ń sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa àwa tá a jáde sí i. Èmi ò tẹ́ ẹ fìgbà kankan support yín, ẹ wá tún ń sọ nígbà yẹn ní pé bóyá Sunday ó fún àwọn kan ní owó láti lè máa fi support ẹ̀. Àwọn tí wọ́n support yín gbà yẹn, ṣé gbogbo wọn lẹ́mọ̀ rí? Ṣẹ́yìn náà fún wọn lówó kan tó support yín ni? Àbí gbogbo ìgbà tí wọ́n jáde sí yín gbà yẹn pé ẹ bọ́ wọn kọ sùn, ẹ fọmọ yẹn lóyún, ẹni kò lọ ṣe kíníkan, àwọn tó jáde tó support yín gbà yẹn ṣẹ́yìn fún wọn lówó ni? Àbí kí ló dé tí làákàyè orí yín kò máa ṣiṣẹ́ báyìí? Nǹkan tó tẹ̀ yẹ kójú àwọn mùsùlùmí kó rí òun lórí yẹn, torí ńgbà tá a jáde tá a sọ wípé àwọn kìrìsìtẹ́nì yìí á dáa, ọ ti ní òpó bóyá ọ ti dáa náà, àwọn ẹlẹ́sìn kejì wa wọ́n dá wọn ò dáa, àwọn ẹlẹ́sìn kejì yìí àwa kìrìsìtẹ́nì àwọn olórí wo ò dáa. Ẹ jẹ́ kìrìsìtẹ́nì bíi 10 kọjọ pé àwọn kọ́ wá pé àwọn ọmọlẹ́yìn bíi 40 sí, àwọn 10 yẹn wọ́n á dá àwọn ọmọlẹ́yìn 40 yẹn, torí pé báwọn ṣe máa yó bébí ò ṣe ní pa wọ́n, tí ò ní pọmọ wọn, tí ò ní pàyàwó wọn, òun lọ́mọ máa dùn. Àwọn tó kù yẹn àmọ́rí ìbá kú alálàlálá ni. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube. Ẹ ti wá sórí ayélujára, ẹ ti sọ di business center, nígbà tó yẹ pé àwọn ṣọ́ọ̀ṣì tẹ́ ń kọ́, àwọn orí òkè tẹ́ ń kọ́, nǹkan tí ò lẹ́tọ̀ọ́, nǹkan tí ní Ọlọ́run ò dùn sí, òun lẹ fi ń pilẹ̀. Àtẹ̀dùpẹ́ pé àwọn fake miracle tó ń ṣe kákàkiri ti dínkù, nígbà tí àwọn pásítọ̀ wọn ẹlẹ́gbẹ́ yín ti ń jẹ́ kálẹ̀ yáyé kó máa tíyọ lórí ayélujára. Títọrọ owó yín pàpà gan, àdúpẹ́ pé ó ti ẹ̀wà dínkù, ẹ sì ń ṣe o. Full video on YouTube. Ẹ láwo ikú ní YouTube.